Bí ọ̀rọ̀ tí ó ń jà rìnrìn báyìí bó bá fi jẹ́ òótọ́, á jẹ́ pé ó ṣeé ṣe kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers àná ìyún Nyesom Wike ó ṣeé ṣe kí wọ́n jọ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà kí èdè àìyedè kó sì ṣẹlẹ̀ láàrin wọn lórí àṣẹ tí wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó pa fún Wike lórí rògbòdìyàn òṣèlú tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ẹ rántí wípé rògbòdìyàn òṣèlú ó tún ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Rivers lọ́dún tuntun tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí lẹ́yìn ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó parí rògbòdìyàn náà ṣe síwájú ọdún tó kọjá. Ìní agbo òṣèlú ìpínlẹ̀ Rivers ló máa gbóná janjan tí àwọn aṣòfin ìpínlẹ̀ Rivers tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Wike tí wọ́n fẹ́ yọ gómìnà Sim Fubara ti ìpínlẹ̀ náà nítorí èdè àìyedè tó wà láàrin wọn àti Wike ọ̀gá wọn. Nítorí ọ̀rọ̀ yìí ni ló sì jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó kéde ìjọba pàjáwìrì ìyún ìjọba ológun lọ́jọ́ 18 nínú oṣù kẹta ọdún tó kọjá the 18th of March 2025 èyí tó jẹ́ kí Fubara àti igbákejì ọ̀jọ̀gbọ́n Ngozi Odu pẹ̀lú gbogbo àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers kan fipò sílẹ̀ fóṣù mẹ́fà tó sì jẹ́ pé ológun ikọ̀ Tabas ni ló darí ìpínlẹ̀ Rivers fódìdí oṣù mẹ́fà gbáko. ṣá ò lẹ́yìn oṣù mẹ́fà tí Tinubu tó dá Fubara igbákejì àti àwọn aṣòfin náà padà sípò níṣe ni ló máa parí ìjà tó wà láàrin wọn àti Wike àti Fubara tí Wike àti Fubara tó sì kéde wípé ogun ti tán o kò sì síjà mọ́ láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n ní báyìí ìjà mà tó ti bẹ̀rẹ̀ padà láàrin àwọn méjèèjì tó sì jẹ́ pé níṣe ni Wike ń sọ pé Fubara dalẹ̀ àdéhùn táwọn ṣe níwájú Tinubu ńgbà tó bá wọn parí ìjà àti wípé Fubara ò gbọ́dọ̀ ṣe sáà kejì nítorí pé ó bá fi ṣe sáà kejì bí ẹni páyé òun bàjẹ́ nídìí òṣèlú ni. Láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni Wike ti lọ sí ìpínlẹ̀ Rivers tó ń ṣàbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tó wà ní ìpínlẹ̀ Rivers láti ṣe àtìlẹ́yìn fún Tinubu àti láti máa tako Fubara. Ọ̀rọ̀ yìí ló sì jẹ́ kí agbo òṣèlú ìpínlẹ̀ Rivers gbóná tó wá di ọ̀sẹ̀ tó kọjá tí àwọn aṣòfin tó jẹ́ ọmọlẹ́yìn Wike tí wọ́n kéde ipá wọn fún Fubara lọ́jọ́ 7 láti fèsì sí àwọn ẹ̀sùn burúkú táwọn kà sí lẹ́sẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn làwọn yóò yọ òun àti igbákejì ọ̀jọ̀gbọ́n Ngozi Odu àwọn yóò yọ wọn nípò dànù. ṣá onígbà tọ́rọ̀ ètùtù ti ń jẹ́ kí agbo òṣèlú ìpínlẹ̀ Rivers kó gbóná janjan nílàpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ pé ó yẹ kí Tinubu kó tọwọ́ ọmọ Wike bọ aṣọ. Ṣùgbọ́n ní báyìí ìròyìn tó tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ ni pé Tinubu ti rán olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjọba ìyún the special adviser to the president on political and intergovernmental affairs ìyún ọ̀gbẹ́ni Ibrahim Yao Darazo wọn ló ti lọ kìlọ̀ fún Wike o ìpè Tinubu ní kó kọjú mọ́ iṣẹ́ ìjọba ni kó sì má ṣe lọ máa dá wàhálà lẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Wọ́n ní Ibrahim Yao Darazo ó tún jíṣẹ́ ìfún gbogbo àwọn mínísítà náà ìpè kán má ṣe lọ máa dá wàhálà lẹ̀ nínú òṣèlú ìpínlẹ̀ wọn àti bí ẹni tó bá mọ̀ pé òun fẹ́ ṣe òṣèlú ìpínlẹ̀ tàbí ó ní ipò kan dọ́kàn tó fẹ́ dù kó tètè kọ̀wé fipò sílẹ̀ lọ́dún yìí dípò kan lọ máa dá wàhálà lẹ̀. Ọ̀rọ̀ yìí la sì gbọ́ pé Ibrahim Yao Darazo ó ti ṣe ìkìlọ̀ Tinubu fún Wike èyí tí wọ́n ní kò dùn mọ́ Wike nínú gidigidi rárá àti rárá.